ọ̀rọ̀ Kalu lórí Abia kọlu àwọn Ìgbò. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ti tako igbákejì ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Benjamin Kalu lórí ọ̀rọ̀ rẹ̀ tó sọ ní ọjọ́ Ajé Monday pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress máa kó ìpínlẹ̀ Abia ní ọdún 2027. Nínú fọ́nrán kan tí Kalu gbé síta ní ọjọ́ Ajé Monday lórí ìkànnì rẹ̀ ló ti sọ pé òun gẹ́gẹ́ bí ẹnì kẹfà ní orílẹ̀-èdè yìí kò dára tó fún ìpínlẹ̀ òun láti wà lábẹ́ ìṣèjọba ẹgbẹ́ Labour Party. Ó ṣèlérí pé gómìnà Alex Otti ti ẹgbẹ́ Labour Party ni wọn yóò yẹ àga nídìí rẹ̀, tí ó sì fi kún un pé Otti ni yóò jẹ́ ẹnìkan náà àti ẹni ìgbẹ̀yìn látinú ẹgbẹ́ òṣèlú Labour tí yóò ṣe gómìnà ní ìpínlẹ̀ Abia. Èyí ni yóò jẹ́ ìgbà ìkẹyìn. Ó ní gómìnà mìíràn tí yóò gun orí àlééfà fún ìpínlẹ̀ Abia yóò wá látinú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní òun ti sọ fún Otti ní kọ̀rọ̀ àti gbangba pé gómìnà látinú ẹgbẹ́ òṣèlú APC ní ó gba ipò ní ọwọ́ rẹ̀ ní ọdún 2027. Nínú ọ̀rọ̀ ẹgbẹ́ alátakò PDP gbójú agan sí Kalu tí wọ́n sì fi ẹ̀sùn kàn án pé ó dojú ìtàn délẹ̀. Nínú ìwé tí adarí ètò ìròyìn alàgbà Abraham Ama buwọ́lù, ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Abia wà ní nítorí pé ó jẹ́ igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin kò fún Kalu ní ẹ̀tọ́ láti gba ẹnu àwọn ará ìpínlẹ̀ Abia sọ̀rọ̀. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi Olúwafúnmiláyọ̀ Adéṣẹwà láti ìkànnì Jígí Alára. Káfíńre pàdé o. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.